bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ìgbésẹ̀ tí ìlú gbé? Ìgbésẹ̀ tí ìlú ń gbé gbàrà tọ́rọ̀ ṣẹlẹ̀ ní ìlú náà ti jókòó, gbogbo àti jókòó láti gbé àwọn ọdẹ dìde láti sọ fún wọn gbogbo ìloro Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa yípo rẹ̀ ká kí n tó ti ṣẹlẹ̀ kọ́mọ náà wọ bẹ̀ kó kú bá ṣe gbà mọ́ kó gbígbà kó bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ à ń yìnbọn torí tá a bá ní wọ́n máa lọ rèé yìnbọn yóò pa àwọn èèyàn la ìdúnàdúrà náà ni tá a sì lágbẹ́kẹ̀lé pé ìdúnàdúrà yóò wọlé torí pé gómìnà náà ti dá sí so gbogbo Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa ń fòyà kò sí ìyọnu Ògbómọ̀ṣọ́ wọn ní ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí ogun ò sì lè wọlé tọ̀ wá wá àwa náà sì sọ. Bàbá Alájàwà ọ̀rọ̀ la gbọ́ láàárọ̀ yìí àwọn èèyàn ti gbọ́ ní pé bóyá ọ̀dọ̀ ti yín lọ́hùn ni ló ti ṣẹlẹ̀ lónìí o oríire ni lọ́jọ́ Jímọ̀ o Àjàwà ní lónìí o ẹ gbọ́ sí lóòótọ́ ni àbí ṣe kó fìdí kankan báyìí. Ẹlẹ́dùmarè ní járe ṣe rí ìpayà yìí tó ṣẹlẹ̀ ní agbègbè Oríire òun ló ń mú ẹ̀rù bà àwọn èèyàn wa tó wá fi dàbí ẹni pé tí wọ́n bá ti rí ọlọ́pàá tàbí ẹni tó wọṣọ ológun ìgbà pàwọn èèyàn náà ló tó wọlé wá irú nǹkan yẹn bóyá náà kàn kó fèrè ní ọ̀nà Àjàwà tó di pé àwọn obìnrin kálukú bẹ̀rẹ̀ sí lọ kọ́ ọmọ rẹ̀ nílé ìwé ṣùgbọ́n ní kété tí yẹn ti ṣẹlẹ̀ tí mo ti gbọ́ ni mo ti pe gbogbo àwọn agbófinró ẹ lọ síbi tí wọ́n ti kófìrí àwọn èèyàn yìí ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo wọn lọ káàkiri wọ́n ní kò sí tó jọ ọ́ kódà àwọn wà nílé ìwé community high school tí wọ́n ti ń ṣe wáyéèkì lọ́wọ́lọ́wọ́ wọ́n ń ṣe wáyéèkì lọ kò sí wàhálà kí ló wá dé gbogbo ayé ló ti ń gbọ́ pé àwọn agbébọn kọ́ra ti ìyàwó náà jẹ́ra wọ́n ní kò sí tó jọ DPO bá mi sọ̀rọ̀ DSS bá mi sọ̀rọ̀ NSCDC bá mi sọ̀rọ̀ olórí àwọn táwọn oṣù pupa ẹ̀ ti jẹ́ Àmọ̀tẹ́kùn òun náà bá mi sọ̀rọ̀ àwọn fìjìláńtẹ wọn náà sọ̀rọ̀ wọ́n ní kò sí tó jọ ṣe rí tí mo ṣàkíyèsí pẹ̀lú àwọn èèyàn wà ní pé a máa ń sábà tètè dégbèsè lórí ìròyìn ẹlẹ́jẹ̀ láì ṣe ìwádìí tẹ́ ẹ bá dẹ̀ ṣàkíyèsí tó ṣẹlẹ̀ ní Oríire local government kì í ṣe àkọ́kọ́ nítòsí fà ní pé igbó ọba tó wà níbẹ̀ ó jẹ́ bí ẹgbẹ́ àsáwọ̀ ibi tí táwọn èèyàn bí lè sápamọ́ sí ni ló jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn láti máa ṣe nǹkan ṣe ní agbègbè Oríire tí àwọn èèyàn tí ò wáyé wọn ní tó fi bẹ̀rẹ̀ láti Ògbómọ̀ṣọ́ lọ sí gbogbo Emeniresa ní Ìgbọ́n àwọn ìlú ò jìnnà síra wọn kúsẹ́kúsẹ́ lẹ́ẹ̀mọ̀kànlú ṣùgbọ́n ìwúre ò sí lórí ire ń bẹ̀ o àwọn èèyàn tí wọ́n bá lérò pé irú àwọn èèyàn lè yá wọ àdúgbò yẹn nígbà tí èèyàn kan lálàá ni èmi fẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀ wọn ò lè wá sọ́dọ̀ wa wọn ò sì ní wá èyí tó ń sì wá tó ń ṣẹlẹ̀ yẹn àwa ọmọ wọn náà ní ẹ̀jẹ̀ pẹ̀lú àṣẹ ọ̀nà a fẹ́ fi dáhùn èèyàn wa lójú kábíyèsí wa nílẹ̀ Ògbómọ̀ṣọ́ His Imperial Majesty wọ́n ti pe ìpàdé pàjáwìrì ti lọ́balọ́ba tó jẹ́ jákèjádò ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ibẹ̀ láti ń bọ̀ tá a fi ń bá yín sọ̀rọ̀ gbogbo tá a lè ṣe láti lè múra pé kí ibi ọmọ wọlé tọ̀ wá mọ́ gbogbo ẹ̀ láti jókòó sọ lónìí àwọn tí irú ibi yìí sì ṣẹlẹ̀ sí wá sì foríkorí tọ́lọ́wọ́ fi dóòlà ọ̀rọ̀ fún wa tí wọ́n fi dé wá bá wa láì farapa àwọn tí wọ́n ti lọ àbá wọn kẹ́dùn Ọlọ́run jẹ́ kí ó ṣẹlẹ̀ bí bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ láàrin wa ní ṣókí káwọn èèyàn wa kí wọ́n bá ṣe ohun ìdí ọmọ lọ ọ̀fọ́ ò lè fèrè ló gbá mọ́ Ọlọ́run sì ní gbarú ẹ̀ láàyè láàrin wọn mọ́ torí náà àwọn àfihàn wọn lójú kan fọkàn balẹ̀. Ẹ ṣeun ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí láti ẹnu bàbá wa Alájàwà
gbogbo èyí tẹ̀ ń gbé kiri torí kọ́ tèmi ti ẹ̀gbà láàárọ̀ ẹ̀ ajá wà ní o ṣé ẹ ti gbọ́ báyìí kò sí tó jọ bẹ́ẹ̀ lájà wà o ẹ mọ̀ jẹ́ kí a mọ dẹ́rù bara wa mọ́ sọ ó dà pé mo gbọ́ pé bàbá Fakute náà torí a rí information kan tí wọ́n ní ọ̀nà Àlàó Akálàsóyè téèyàn bá ń gbà lọ sẹ́yìn ní gbogbo ọjọ́ Friday Saturday wọ́n ti ń dẹ́rù bá àwọn èèyàn gbogbo information wọ́n sẹ́ndẹ̀ lórí WhatsApp pé tọ̀ àwọn bandits ń bẹ lọ́nà yẹn o gbogbo ẹ̀yin tẹ́ bá ń lọ Ìṣẹ́yìn tẹ́ bá ń lọ Ìbàdàn tẹ́ bá ń gba Fakute lọ ẹ mọ́ gbàbẹ̀ yẹn mọ́ o bàbá ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni bí a ṣe kà á lórí social media náà nìyẹn ṣé ẹ̀rí ìṣòro tá a sì ní ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn èèyàn wádìí rẹ̀ tí wọ́n tó gbé sórí ẹ̀rọ ayélujára ló ń fa wàhálà o. ẹ̀yin ará social media sẹ́yìn náà ń gbọ́ báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí. kò sí wàhálà kankan lójú ọ̀nà Ìṣẹ́yìn sí Ògbómọ̀ṣọ́ kò sí wàhálà kankan nítorí pé àwọn ọlọ́pàá ni wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹ jẹ́ kí n sọ pé kí n kan sára sí àwọn ọlọ́pàá ti kò yìí nítorí ní Fakute wọ́n ní base níbẹ̀ tí wọ́n ti ń dúró àná gan àbí ìjẹta tá a lọ ànájà ilẹ̀ kan pè mí wípé ń gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń Fakute kí ni nǹkan tó mo ní mi sì ní Fakute Ògbómọ̀ṣọ́ mo wà ó ní kí n máa sáré lọ sìn wọ́n dàbẹ́ ni pé wọ́n ti mú àwọn kan o so èmi náà bá sáré lọ nígbà tí mo dé sport táwọn ọlọ́pàá ti ń dúró yẹn wọn ò bẹ́ nìkan kan àwọn union táwọn náà máa ń jáwèé mi ò bẹ́ nìkan kan mo láti sáré lọ sí yard àwọn RCC àbí kí náà ń pè Cranborg mo bá security tó wà níbẹ̀ wọ security nígbà nǹkan bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó ní tòótọ́ ni ó ní wọ́n ń gbé ọkọ̀ black car kan náà ń gbé bọ̀ ó ní wọ́n rí i pé àwọn mẹ́ta ló wà nínú ẹ̀ àwọn ọlọ́pàá yẹn wá suspect wọn ní a bá dá wọn dúró wọ́n ti dá wọn ọlọ́kadà dúró o ṣùgbọ́n nígbà tí wọ́n rí àwọn oníyẹn wọ́n ní káwọn ọlọ́kadà máa lọ wọ́n wá focus sórí àwọn wọ́n ní kí wọ́n ṣí boot wọ́n nígbà tí wọ́n ṣí boot wọ́n rí báàgì méjì wọ́n ní báàgì kan wọ́n bó gbóǹbẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ wọ́n ní báàgì kejì wọ́n bá ohun ìjà ń bẹ̀ kí ló wá ṣe tí wò tẹ̀lé ó lóun lè tẹ̀lé ẹ lọ nítorí pé ibi tí wọ́n gbà òun fún gẹ́gẹ́ bí security white man kan tó ń ṣiṣẹ́ tó jẹ́ engineer àwọn ń bẹ̀ ẹni àtìgbà yẹn làwọn náà ti monitor títí ẹ ti fi gbé dé Ìkòyí ìgbà tí wọ́n gbé dé Ìkòyí DPO ń ò rí nítorí pé wọ́n lọ́rọ̀ àní dáadáa fún wàhálà ètò ìṣẹ̀lẹ̀ lọ́hùn ṣùgbọ́n aṣáàgbọ́ títí alẹ́ àná wípé mátà yẹn wọ́n ní kí wọ́n máa kó lọ sí Ìbàdàn ni so mo fẹ́ fi eléyìí tó àwọn èèyàn wa lójú wípé àwọn ọlọ́pàá wà lójú iṣẹ́ pàápàá lójú ọ̀nà Ìṣẹ́yìn Fakute Ògbómọ̀ṣọ́ road yẹn àwọn ọlọ́pàá wà ń bẹ̀ àwọn operation burst àwọn náà tún wà ń bẹ̀ a rẹ̀ tún rọ àwọn operation burst náà káàgbà náà kí wọ́n jọ̀ kí wọ́n tún padà sẹ́nu iṣẹ́ wọn nítorí pé wọn pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Àwúrẹ́ Ẹ̀sìnlẹ̀ inú kó gbogbo wọn kúrò lójú ọ̀nà ṣùgbọ́n ní ìsìn ẹ jẹ́ kí wọ́n padà gbogbo àwọn tí ń bá ń lọ tí ń bá ń bọ̀ wọn ò lè máa mọ̀ ọwọ́ ò lè tẹ àwọn kàńdá tó wà nù rẹ̀ sí bọ́rọ̀ ṣe rí nìyẹn. tó ṣẹgbọ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀nà Fakute o gbogbo èyí tẹ́ ń lọ sẹ́yìn ẹ̀ mọ́ lọ lálàáfíà kò sí ìyọnu bàbá Onísàpá kí n tó bọ́ sọ́dọ̀ bàbá alẹ̀ kí ni tẹ́yìn èrí sọ sọ́rọ̀ yìí. n tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo tí ó bá ti bá ojú ó ti bá imú àwọn tí nǹkan dẹ̀ ṣẹlẹ̀ sí abáwọn kẹ́dùn láti ìjọ tí kìíní yìí ti ṣẹlẹ̀ ní àti ní ojú oorun tó kù sẹ́ni tí ó gbọ́ ìròyìn tí inú rẹ̀ á dùn láti àtàárọ̀ olójú ẹni tó ti jẹnu wa látàrọ̀ láti wà ní pàdé kan from meeting yẹn náà láti dé ibi báyìí ní àwa náà wá ọ̀nà àbáyọ fún gbogbo tí ó ń ṣẹlẹ̀ yìí àti fi hàn pé ìrọ̀ gbogbo àwọn ìlú láti fi ọkàn wọn balẹ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ tó dá nǹkan mílẹ̀ sí ara wọn ní ara ogun ń bọ̀ lókè ń bọ̀ nísàlẹ̀ ọlọ́ba àdá ọlẹ̀ lógun mọ́sọ̀ àwọn tí nǹkan náà dẹ̀sẹ̀lẹ̀ sí pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí tí ìjọba àpapọ̀ ń ṣe fún wa àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ètò tí ń lọ lábẹ́nú bí wọ́n ti dóòlà àwọn tí wọ́n kó ìgbàgbọ́ wa dẹ̀ ní pé iṣẹ́ ń lọ lábẹ́nú láti dóòlà wọn bákan náà ni àwa lọ́balọ́ba àwa náà ti ń gbé àwọn ìgbésẹ̀ tó jẹ́ wípé kò ṣe máa sọ
lórí afẹ́fẹ́ nípa ètò ààbò bí a ti rìn tí Ọlọ́run fi bá wa ṣe tá a fi dáwọ́ gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yìí tí a fi dáwọ́ rẹ̀ dúró nípa àwọn ètò ààbò ti ìbílẹ̀ àti ọ̀nà mìíràn tí Ọlọ́run bá bọ́ wa láti gbégbèsè láti ṣe. Bákan náà ni kábíyèsí ọba Ghandi wọn ò sí ní àràǹdì ni ọkàn náà ń bẹ nínú ìlú àjọ sí mítìn látàárọ̀ ní orí afẹ́fẹ́ ibi wípé gbogbo tí ń lọ tí ń bọ̀ àwọn náà communicate àwọn tí ó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ lórí rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba yòókù náà kò sí ọba tó wà ní zone kankan àfi tí sóun sí lọ́tẹ̀ yìí àfi tí local government ṣe àjọ fọwọ́sowọ́pọ̀ ní láti jà ìjà yìí kò jẹ́ pé a rí àwọn dáadáa àwọn tí ó ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí igbó ọba tí wọ́n ń sọ náà igbó ọba yìí ó ti ń pè fún àmójútó oríṣiríṣi ìgbọ̀n ló wáyé lórí rẹ̀ débi pé a ti bá ìjọba àpapọ̀ dámọ̀ràn lórí igbó ọba yìí wípé àwọn ibìkan ń bẹ kó yọ̀ǹda rẹ̀ fún àwọn àgbẹ̀ kó máa dáko ń bẹ̀ tá a bá ń dáko ń bẹ̀ kò ní jẹ́ kí àwọn agbésùmọ̀mí yìí kò ní jẹ́ kí wọ́n máa wọ agbègbè wa nítorí pé ìlú ti súnmọ́ àwọn igbó ọba yìí. Bákan náà láti tó ń rọ ìjọba àpapọ̀ náà fún bẹ́ẹ̀sì àwọn army àwọn military base wọ́n bá wa ṣe sí àwọn bíi sáìdì bíi tí igbó ọba tí ó wà ní Ògbómọ̀ṣọ́ ní oríire yẹn ànégé níbi boundary wa àwa àti Kwara a rí i pé Ògbómọ̀ṣọ́ ló next sí north ó fún àwọn agbésùnmọ̀mí yẹn lágbóró ọ̀fẹ́ nọ́mbọ̀ láti north láti kọ́ sí ọ̀dọ̀ àánú ọ̀pọ̀ kan kó tó di pé wọ́n mọ̀ lọ sí other town ní south west àti tó ń rọ̀ wọ́n kó bá wa ṣe checking point tó jẹ́ military base ní àwọn bíi boundary wa yẹn náà so that bí wọ́n mọ̀ jẹ̀bi láti má jẹ́ kí àwọn agbésùnmọ̀mí yìí láti mọ̀ fún lórí ọ̀fẹ́ láti mọ̀ wọlé tó wà wá. Mo fi àkókò yìí lẹ́ẹ̀kan sí mo tó ń rọ ìlú wọ́n ti ń pè mí lára dá gẹ́gẹ́ bí tẹ́wé pé ọjà ti tú àwọn agbésùnmọ̀mí wọjà o wọ́n ti ń pè mí náà ń pè lórúkọ pé ń pè wá káàkiri kò sí tó jọ wọ́n bẹ́ẹ̀ o ẹ̀rù ni o ẹ má jẹ́ kí a tún fi ẹ̀rù ká tún fi dá nǹkan míì sílẹ̀ tó ti mo rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n sì tún mọ́ bá tẹ̀síwájú nípa ìgbésẹ̀ wọn àti gbogbo àwọn tí ó jẹ́ àwọn agbófinró wa lápáwọn náà wọ́n ti ń gbìyànjú àrí pé wọ́n ń gbìyànjú lórí àwọn ìrìnàjò yìí mo fẹ́ kí wọ́n tún bá tẹ̀síwájú nípa àwọn ìgbìyànjú wọn. ẹ ṣeun bàbá alẹ àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n ń gbé lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin ní ń béèrè last lọ́wọ́ ni àwọn kọ̀ọ̀kan ń gbé lẹ́gbẹ̀ẹ́ igbó tí wọ́n súnmọ́ gbó bóyá àwọn ìlú kéréje kí ìmọ̀ràn wọlé lè gbà wọ́n lásìkò tàwa torí a kàn sọ pé àwọn agbófinró ń bẹ inú igbó ni ẹlòmíì bá sùn tó bá di lóru báyìí tó bá gbọ́ hẹ́rẹ́ lẹ́yìn ilé rẹ̀ yóò bọ̀ ta yóò wò pé ṣé èsì bá àwọn ará kẹ́ni lò ìmọ̀ràn wọn lè gbà wọ́n. ẹ ṣe gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti sọ̀rọ̀ síwájú yìí sọ ibi ìpàdé láti wà látàárọ̀ a dẹ̀ ti forí korí àwọn tí àwọn àlẹ́gbẹ̀ẹ́ gbó ó ní níta àpanupọ̀ tá à ń béèrè lọ́wọ́ ìjọba kí wọ́n yọ̀ọ̀dà gbóyè ìjọba àpapọ̀ pé kí wọ́n yọ̀ọ̀dà rẹ̀ fún ìjọba ìpínlẹ̀ ó lè ṣe àmúlò rẹ̀ fún ìdàgbàsókè gbogbo ẹgbẹ́ igbó yẹn. Èyí tó wá ṣe pàtàkì jù ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú ẹ má jẹ́ àkúlẹ̀ dẹ̀kú. Àwọn àròyìn ẹlẹ́jẹ̀ yìí bẹ́ẹ̀ lómi bá ti gbé láti sábó bóyá fóònù ó ti gbé tákìtì dàgbò ó ti dé kátíkà ó fi gbó. Nípasẹ̀ eléyìí ó ń ṣe àkóbá tó pọ̀ fún àwọn aráàlú. Ìfarapa ibi tá a bá ti ń sá kiri láìrí tí ń lé wa àwọn tó fẹ́ jalè wọ́n tún máa ń lo àǹfààní láti fi jalè tó a rọ àwọn aráàlú. Èyí tó sì tún wá ṣe pàtàkì jù ń bẹ̀ gbogbo ìlú òkèèrè irú nǹkan báyìí kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé wọn èé ṣahun ẹnu. Àwa bá rí nǹkan kàkà ká sọ àgbà tí èkúkú sèmi ló kàn ta lọ ọmọ tí ó kàn lẹ́yìn ẹrù níníṣẹ́ Sátánì tí Sátánì bá ti fẹ̀rù sí
ẹnikẹ́ni lọ́kàn kò sí nǹkan kan tí ò lè ṣẹlẹ̀ sí tí wọ́n bá ti dẹ́rù bà wá bá a bá rí nǹkan tó ṣàjòjì báwo bá tiẹ̀ lè sọ aláwọn tá a lè sọ fún tí wọ́n sì gbé gbèsè gbogbo àwọn tó wà lágbègbè a ní baálẹ̀ ẹni tó bá rí nǹkan kó lọ sọ fún baálẹ̀ bágbára baálẹ̀ ọba ká yóò wá sílùú yóò wá sọ fún baálẹ̀ ohun tá a nílò láti lè fi ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí tá à ń wí láwọn méjì bá wọlé tí a ń yìnbọn sókè pàápàá a ní àwọn géńdé aláwọn ọkùnrin tó wà kọ̀déjọ́ tí wọ́n lè attack wọn ṣùgbọ́n bàbá ti ríbọn lókè wọ́n ti dé wọ́n ti ń sá lọ ẹni tí ò tiẹ̀ ríbọn yẹn gan òun ló mọ̀ sá lọ so ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú tí wọ́n bá rí nǹkan tó ṣàjòjì sí wọn kò jẹ́ ká máa gbọ́ á lè mọ ìgbésẹ̀ èyí tí tá a máa gbé. ẹ̀yin bàbá wa àdúpẹ́ lọ́wọ́ yín bàbá rẹ̀ àdúpẹ́ ṣé ó ní tẹ̀sán. òun wò fi ni. Surulere local government bàbá ẹja dọ́dọ̀ tí yín náà ẹ bá wà súnmọ́ bí. ẹ bá wà dá sí. ẹ ṣe mo lóòtú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tó ṣẹlẹ̀ kó jù bá náà lọ torí bomi ó burú jù báyìí lọ ṣùgbọ́n lórí bí bàbá ṣe sọ ṣáájú bàbá ọ̀tọ̀ lórí pé ogun ọjà kókó gbóná sọ a rí pé lójú ọmọ bá lójú sí pé èèyàn tó ń bẹ̀ wọn lọ rẹpẹtẹ àdẹ̀gbàdúrà pé Ọlọ́run Olódùmarè yóò jẹ́ kí àwọn tí wọ́n kó kárí àgbà láàyè ibi tí àwọn tó jẹ́ pé wọ́n ti pa tí a rí Ọlọ́run Olódùmarè yóò wàásù fún àwọn ìdílé wọn kíní yóò ní kárí gbogbo local government lágbára Ọlọ́run ibi tó ti bẹ̀rẹ̀ náà ni ó ti mọ̀ tó tí èmi kàn fẹ́ sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àgbà àwọn ọba kọ̀ọ̀kan yànjú asọ́ níbi ìpàdé ìlénì pé àwọn àlejò kọ̀ọ̀kan tí ń bẹ nù ìlú bí àwọn alágbàṣe nǹkan tá ń wá àwọn àtọ̀húnrìn wá yẹn wọ́n gbọ́dọ̀ pé ẹni tó bá kó wọn wá kí wọ́n lísì gbogbo orúkọ wọn kí wọ́n ya fọ́tò kí gbogbo wọn ní píkṣọ rẹ̀ kí wọ́n ládírẹ́sì tí wọ́n bá dáràn kẹ́ ẹ̀ lè mọ̀ gbogbo information táwọn yẹn ń rí tí wọ́n fi ń lé mọ wo bí tí wọ́n ń lọ àwọn kan lọ́wọ́ àjẹ́ so bí ọba jára lé yóò jára òde ṣùgbọ́n àwọn tó dàbí pé àfúrásì nù tí wọ́n ṣe ẹ̀yà wa eléyìí sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà o téèyàn bá kówèrè tí ọba máa ń wọ̀n ẹ̀wẹ̀rẹ̀ ọ̀dà nǹkan rú so ìmọ̀ràn tá a fún gbogbo àwọn lọ́balọ́ba ní gbogbo agbègbè nu pé gbogbo àwọn alágbàṣe kankan tí wọ́n ti pọ̀ gánsì lÓgbómọ̀ṣọ́ wọ́n ti ẹ̀pọ̀ lọ́dọ̀ tiwa mọ́sìkì làwọn míì sùn gbogbo ètò ẹni mo ti ń ṣe lábẹ́nú ó dẹ̀ fẹ́ pé gbogbo wọn papọ̀ gan èyí tí n bá rí pé kọ̀ọ̀bá fẹ́ ṣe kínní bóyá yóò lọ́wọ́ pé àwọn ọlọ́pàá wa ìfẹ̀sì wọ́n wá dá sí àárín yẹn bóyá màá ṣètò rẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ àní rí bílẹ̀ odókè rẹ̀ àní lókèrè náà Ọlọ́run lè já rí bí. ẹ ṣeun ẹ̀yin bàbá wa Ògbómọ̀ṣọ́ north south orí ajá Olúwa àti Surulere gbogbo wọn ní aṣojú wọn bẹnu ní agbára pẹ̀lú wa tó bàbá mo wá fẹ́ kẹ́ ẹ gba àwọn èèyàn wa nímọ̀ràn àwọn kàńdá kan bẹ inú rẹ̀ sí tá bá wo fídíò tí wọ́n ṣe pẹ̀lú obìnrin tí wọ́n gbé yẹn ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ pé tó kọ́ ní bóyá start ohun rẹ̀ kì í sún ohun Fúlàní kí ni tẹ́lẹ̀ yéṣu sí láàrin. gẹ́gẹ́ bí n tẹ́ ń sọ àwa náà mọ̀ wípé àwọn alábọ̀dé ń bẹnu wa torí mo rántí ìgbà kan tí wọ́n ní ká lọ gbóòrán ká lọ rí wo bẹ̀ àrí pé ní gbóòrán àwọn ọmọ ìlú wa wọ́n fi ẹ̀sùn kan baálẹ̀ ẹ̀bẹ̀ tí ń gbalẹ̀ wọn fáwọn Fúlàní torí ayé gbogbo ẹ̀ka a sì dé agbo àwọn Fúlàní ń bẹ̀ náà làwọn àmì pé ara kí wọ́n ń fún ọtọ́ pé tó ń fi ń ṣe gbogbo eré yìí àkóbá ní ọ̀jẹ̀ fún lù àwọn tó ń gbọ́ ọ̀dọ̀ sọ ọmọ bí wọ́n ti wá ọmọ bí nǹkan bá dàrú nìsín wọ́n kàn lọ fẹ́ ní ẹ̀kan lé ẹ̀tírèsì wọn so gẹ́gẹ́ bí tí wọ́n ń sọ àwa gan-an ní ó yẹ ká mójútó ra wa àwọn alábọ̀dé ń bẹ́nu wa
èèlò wọn ń fún wọn tí wàá pé wọn fi ń gbá bọ̀dé òpin kí wọ́n máa fún wọn máa lù pé mo bọ̀ wọ́n máa lù òpin náà lù ṣùgbọ́n tí wọ́n yé dálẹ̀ ó ju tí wọ́n fún wọn lọ èyí gan ni wàhálà wa a sì ti sọ ń pàdé ìpàdé ni gbogbo lọ́balọ́ba náà ti dámọ̀ràn rẹ̀ káàbà wọn gbogbo àwọn baálẹ̀ tí ń bẹ ní gbogbo area ẹ rí i pé tẹ́ ń bá ń wò bí area ni wọ́n fẹ́ máa gbà wọlé ní oríire ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni àgbà yìí pé ọlọ́run bá wa ṣe á mójútó bẹ̀ á fi kì wọ́n nílọ̀ kí wọ́n má jẹ́ kí ìlú ọ̀dàrú má wọn lọ. ẹ ṣeun wọ̀nyí bàbá wa ẹ já fàyè lẹ̀ kí á gba ìpè méjì káwọn aráàlú náà káwọn náà kì í ní 0061998459 0061998459 èèyàn méjì péré. Hello. Hello, ní sọ̀tún orúkọ yín. Orúkọ mi ni William Adébùkì láti Ọ̀tàbàdà Lógúnmọ̀ṣọ́ South. Fẹ̀sìn bá wa káwọn bàbá wa. Ìyàwó kábíyèsí wa, agbára Ọlọ́run, iṣẹ́ ìsìn yóò ní díbàjẹ́. Ọ̀pọ̀ àwọn aṣèbí yìí, Ọlọ́run fún wọn, ìgbọ́rọ̀ fún yín mọ́. Ẹ dákun afẹ́rọ̀ ní ẹ dákun ẹ ṣàánú wa, níbi tá a ti lọ Lógúnmọ̀ṣọ́. Ẹ dákun ẹ bá ní sọ fún àwọn akẹ́kọ̀ọ́ wa, kí wọ́n bá wa jára wọn fẹ́ yìí. Àánú àwọn tó sì wà nínú tó yìí tí wọ́n kó lọ, àánú wọn ti wá gidi gan. Ìjẹun fojú mi náà ń tẹ̀lé àtọ́ ọlọ́run nìkan àtàwọn kìnìún wọn lè ròyìn. Ẹ dákun àrò ní lágbára ọlọ́run lórí ìgbẹ́rù ìlú mọ́tàlá yìí bí. Ẹ ṣeun. Hello. Hello, bàbá dá sí o. Hello, ẹ dá sí ẹ ti wọlé. Ẹ káàsán. Hello, à ń gbọ́ ẹ̀lú mi ti já yín. Hello, orúkọ yín last call. Orúkọ mi lọ́nà kẹ́lẹ́ láti ìlú odò ọba. Àti gbogbo àgbàlagbà wa pẹ̀lú gbogbo ti fọ̀rọ̀ ọ̀lẹ̀ báwọn. Wọ́n bí wọ́n ṣe ń wíhun àwọn náà ti mọ̀ wọ́n sọ wípé àwọn agbóhùn rí pé àwọn negotiate láti jẹ́ pé kí wọ́n mọ bí wọ́n ti fẹ́ jáde. Kọ́nà ń ṣàánú wọn kí wọ́n tètè ṣe é nítorí pé àwọn ẹ̀wò láti jọ jímọ̀. Kọ̀díṣà wo ni àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ẹni pé ekúlú ló mú ekúlú lẹ̀. Tí ó dídá tí kò bá ṣẹlẹ̀, irú àwọn tí wọ́n ta ìlú tó jẹ́ pé information yóò rí ló kálukú sọ níròyìn ẹlẹ́jẹ̀ kò ní í ṣẹlẹ̀. Tí gbogbo ẹ̀ bá tètè wáyé, kọ́nà ń ṣàánú wa káàrí pé ní ìsìn gbogbo ọ̀sẹ̀ tí kò sí sùkúù fọmọ sùkúù nítorí tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá rí gbogbo báyìí ṣe jà láti gbogbo àwọn sùkúù. Àti sùkúù lọ bàtẹ́mì gangan wà ló kálukú. Kódà ọkùnrin obìnrin kan fẹ́ jà náà máa ń tẹ́lá lẹ́nu. Ó ti gbàgbé ó ti torí pé òun lọ sẹ́ẹ̀bẹ̀ ó bẹ́ẹ̀ tètè jẹ́. Tó bá mọ́mọ́ náà kọ́ kọ́nà ń ṣàánú wa. Gbogbo bàbá wa gbogbo bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe táwọn ọmọ tí ó wà láti lọ nígbà ẹ̀wọ̀n ó ti rọ̀. Ẹ̀wọ̀n náà nira tí ó wà. Ẹ̀wọ̀n tó ń bọ̀ sí àwọn aráàlú. Ẹ ṣàánú wa. Ọlọ́run ti lójú àdúrà. Òkúmọ̀ tó ní Nàìjíríà ò ní bàjẹ́. Ẹ ṣeun, ẹ ṣeun. Orúkọ mi lọ́nà kẹ́mi láti ìlú. Ẹ ṣeun. Tó àwọn ìpè ń wọlé nílì mú ju ìpè méjì lọ. Bàbá àwọn tó tún tẹ̀lé yín wá ẹ dákun bá mi dárúkọ wọn. Àwọn tí wọ́n. Orúkọ mi ni Ọba John Ayanpọ̀jù, alábàtílẹ̀ àbá Ògbómọ̀ṣọ́ local government. Orúkọ mi ni Chief Taiwo Àjàlá Ọláìtàn Onílọ́ta Ọ̀fìlọ́ta. Orúkọ mi ni Razak Salaudeen Láòyè, Chief Alákòwò of Ògbómọ̀ṣọ́ land. Ẹ̀yin bàbá adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá ní ìsìn mo mọ̀ pé tẹ́ńṣọ̀n ó ti calm ní ilé báyìí torí pé gbogbo àwọn èèyàn ìpè yìí pọ̀ pé àpárọ̀ tẹ̀fẹ̀ mi ní wá tiẹ̀ wá dùn pé gbégbèsè pé ẹ wá bá wa kí kábíyèsí Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ inú wa sì ń dùn pé àjọṣepọ̀ dáadáa ń bẹ láàrin gbogbo ẹ̀yin lọ́balọ́ba wọ̀nyí olùkágbọ̀mí márààrún lóṣooṣù ẹni aṣojú ń bẹ bíbà adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run mọ̀ fún yín ṣe ìgbà kó ní ìkàtẹ́sí fẹ́ sọ sí.
Ọlọ́run mọ̀ tẹ iléeṣẹ́ Parrot síwájú. ẹ ṣe gan sa adúgbò ẹ so ètò ń tẹ̀síwájú. Thank you.